Good afternoon, my people. God bless you all. Thank you. Welcome back to my channel. I'm greeting you according to the time. Good morning, good afternoon, good evening. Wherever you are, all over the world, I say I'm greeting you. This is your girl, Mashola Gist TV. Èmi ọmọ yín Mashola ni o. Sometimes I speak Yoruba, sometimes I speak English on my channel. If today is your first time on my channel, please can you go straight and press the notification bell so that whenever I post any gist, you can get it. My name is Mashola. I normally speak Yoruba on my channel. Thank you. God bless you all. If you have not subscribed, please subscribe so that whenever I post any gist, you can get it. Thank you so much. Òkè òkè lọ́lá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ̀yin tí ẹ sọ pé mo máa ń pariwo, ẹ jọ̀ọ́ ẹ má bínú o, mi ò mọ̀ o. Then I will try and talk gently from now. Thank you so much for the observation. Ọọ̀ni of Ifẹ̀, kábíyèsí wa, ọ̀rọ̀ wọn ni a fẹ́ sọ lénìí lórí fídíò yìí. Mariam ló ń jealous o, ó jáde ó ní every time pé Dr. Elizabeth ní kábíyèsí máa ń pay attention sí. Ó ní kábíyèsí ò ráyè anybody nínú palace mọ́. Ó ní Dr. Elizabeth nìkan ní kábíyèsí ráyè. Ó ní Dr. Elizabeth nìkan ní kábíyèsí máa ń bá ṣeré. Mariam is jealous o. Ó wá sọ fún Dr. Elizabeth wípé òun mọ̀ wípé nítorí owó tí kábíyèsí rí lọ́wọ́ ẹ̀ ní ìsìn ni kábíyèsí fi ń pay attention sí. Ó lóun mọ̀ pé nítorí certification ẹ̀ fún establish tí kábíyèsí fẹ́ establish òun ni kábíyèsí fi ń súnmọ́ lọ́ fi ń pay attention sí. Ó nítorí kábíyèsí fẹ́ establish business ní Switzerland. Ó ní kábíyèsí fẹ́ lo certification olórí Elizabeth ni. Ó nítorí ẹ̀ ní kábíyèsí fi ń ṣe kùrùkẹrẹ mọ́. Mariam sọ fún kábíyèsí pé òun mọ̀ pé ó kàn ń use Elizabeth ni nítorí certification ni. Ó ní òun mọ̀ pé nítorí business tí Elizabeth tí kábíyèsí fẹ́ establish sí Switzerland, nítorí ẹ̀ ní kábíyèsí fi ń fún Elizabeth ní attention. Ó lóun mọ̀ pé numbers days Elizabeth ó ní díẹ̀ báyìí ló kù tí ó fi máa mọrú èèyàn tí kábíyèsí jẹ́, tí kábíyèsí á fi show ẹ̀ big time. Ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ lẹ gbọ́ yẹ o. Mariam allegedly ló sọ gbogbo èyí o. Bí a ṣe gbọ́ wọn ní Elizabeth pé academic doctor ni wọ́n, pé wọ́n dẹ̀ ní IT in wọ́n ní doctorate in IT àbí nǹkan ṣá. Yeah, I think doctorate in IT náà ni. So wọ́n ní pé wọ́n dẹ̀ ní company ní Switzerland. Wọ́n ní kábíyèsí pé bí Mariam ṣe sọ o, ó ní kábíyèsí pé wọ́n fẹ́ try láti open company sí Switzerland. Ó ní torí Elizabeth ní certification láti open any company sí Switzerland àbí abroad. Ó ní nǹkan tí kábíyèsí fi ń ṣe love in Tokyo sí Elizabeth nìyẹn. Bó ṣe bá Elizabeth fa wàhálà nìyẹn o. Pé ṣé Queen Naomi ṣé wọn ò ṣe jù báyìí lọ fún kábíyèsí ni. Ó ní ìgbà tí kábíyèsí máa betray Queen Naomi, ó ní kò easy pé ó ya gbogbo àwọn lẹ́nu ni. Ó ní kí ni ìwọ tí ì ṣe. Ó ní ìwọ dé lọ́sàn-án kòru ó ń ṣe gìràgìrà. Ó ń ṣe pé ìwọ nìkan nìyàwó kábíyèsí. Ọ̀dọ̀ ẹ náà máa wà láàárọ̀, ọ̀dọ̀ ẹ náà máa wà lọ́sàn-án, ọ̀dọ̀ ẹ náà máa wà lálẹ́. Ó ní ṣé nítorí ẹ̀ ló fi ń ṣe kùrùkẹrẹ. Ó ní òun wà aṣọ ẹ̀ pé tó bá yá ojú Elizabeth ojú ẹ̀ á wálẹ̀. Pé bí kábíyèsí ṣe máa ń ṣe nìyẹn, pé ẹni tó bá ti lówó ni kábíyèsí máa ń súnmọ́, ni kábíyèsí máa ń ṣe kùrùkẹrẹ mọ́. Mariam ló ń sọ yìí o. Ó ní kí Elizabeth pé kó lọ wábi jókòó sí,
ìpè iṣẹ́ kò mọ̀ pé kábíyèsí ò lọ́ọ̀vẹ̀ ní pé nítorí owó ni kábíyèsí fi ń ṣe kùrùkẹrẹ mọ́ ìpè ń ṣe torí certification tó gbé dání ìpè Queen Naomi gan tó yẹ pé lọ́ọ̀vù kábíyèsí gan ó ní kábíyèsí bíi tray Queen Naomi ni wọ́n ní nǹkan tó sọ nìyẹn o allegedly ni nǹkan tá a gbọ́ ni o ẹ̀yin èèyàn wa wọ́n máa ń pọ̀rọ̀ yìí lówè ó máa ń lo láwó nù gbogbo wọn sọ pé nítorí owó ìtorí owó ni kábíyèsí fi ń fẹ́ wọn ìtorí owó ni kábíyèsí ṣé kábíyèsí ò wà lówó ni ṣé kábíyèsí ò lówó ni ṣàkùṣẹ́ ni kábíyèsí ni Mariam ṣọmọ ẹpọ tipẹ́ tó ti máa ń sọ gbogbo àwọn ọ̀rọ̀ tó máa ń sọ yìí tó máa ní kábíyèsí ń fẹ́ yìí nítorí owó kábíyèsí ń fẹ́ yìí nítorí owó kábíyèsí ti sọ pé ẹni tó bá kàwé làwọn fẹ́ fẹ́ ẹni tó jẹ́ gbajúmọ̀ làwọn fẹ́ fẹ́ kí ni big deal náà ẹ̀ ọ̀rọ̀ ẹnu ẹ̀ ò dáa rárá wàá kàn máa sọ̀rọ̀ sí kábíyèsí anyhow anyway ẹ̀yin ará lé gist tá a gbọ́ nìyẹn ò ta ní ká mú wá fún yín gbogbo etí tó bá ń gbọ́ mi ní wákàtí ọ̀wọ̀ tẹ́ bá wà kò bá àjàrọ̀ lẹ́wà kò bá àjọsàn lẹ́wà kò bá àjálẹ̀ lẹ́wà mo dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo etí tẹ́ fi ń gbọ́ mi ò ní dí o ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe like ọwọ́ náà kò ní kan ìsàlẹ̀ àpò òkè lọ́lá yín á máa lọ ní àṣẹ Ọlọ́run ọba èmi ọmọ yín ni o Mashola Gist TV ẹ̀yin tẹ́ bá dẹ̀ ti subscribe ẹ lọ subscribe o so that n bá ti post any gist ẹ máa rí ẹ ṣé mo dúpẹ́ o please share this video like and subscribe.